Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run. Oore àjẹjẹtàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá wa gbé. Allahumma àmín. Sheikh Labib Lagbaji àwọn ni wọ́n wà ní ojú fọ́nrán mi kí Ọlọ́run kó túbọ̀ bá ṣe àlékún dáadáa fún àfáà. Náà èyí tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ Sheikh Labib Lagbaji wọ́n dá wákà kan. Wákà yẹn ló ti wá di debate tí àwọn èèyàn ti ń gbà sọ́tún gbà sósì tó ń gbà síwájú gbà sẹ́yìn. Lórí ọ̀rọ̀ wákà yẹn kan lèmi náà wá fẹ́ ṣe fídíò lé lórí. Màá sọ̀rọ̀ nípa àgbọ́yé mi lórí wákà yẹn. Mo dẹ̀ ní mẹ́sẹ̀jì kan fún Sheikh Labib Lagbaji. Ṣùgbọ́n kí n tó wọnú ọ̀rọ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ wákà ọ̀hún. Bismillah. Where a trending TikTok video of Islamic cleric Sheikh Ahmad Labib Lagbaji is drawing a lot of reactions online after he delivered a message through a song with lyrics stating that Western education no longer pays, instead urging people to turn to Quranic learning. Now the clip has drawn a lot of debate. Let's watch a snippet to see why. Now, this video has triggered mixed reactions. Some, welcoming the message. Others are questioning its relevance. And others have pointed out the fact that he's promoting this kind of content on digital platforms powered by modern education and technology. How do you reconcile all of these different factors? I mean, the irony of that. And the truth is that the number of people, clerics who had this message passed their... Gbogbo wa láti gbọ́ wákàtí àfàdá. Ṣé wá rí n tó fa debate ní pé irọ́ ni wọ́n pa ìwé òòtà mọ́ aráyé wa kíw. Irọ́ ni wọ́n pa ìwé òòtà mọ́ aráyé wa kíw. Ṣé rí ìwé òòtà mọ́ yẹn? Ṣé rí aráyé wa kíw yẹn ò ní jù? Ṣùgbọ́n ìwé òòtà mọ́ yẹn ibẹ̀ yẹn gan ni debate. Ṣé ìwé òòtà mọ́ ni? Ṣé ìwé òòtà mọ́ ni? Wọ́n wá ń sọ ọ̀rọ̀ yẹn, wọ́n ń sọ papọ̀ mọ́ wípé àwọn kan náà ń sọ pé school is a scam. Wọ́n ti ń lọ ọ̀rọ̀ yẹn mọ́ lára. Tẹ́ ẹ bá wo bí àwọn Arise TV journalist yẹn bí wọ́n ṣe analyse ẹ̀ rí wípé wọ́n sọ pé wọ́n ti ń kọ̀ pé àwọn kọ̀ fún ìjọba láti caution irú nǹkan báyìí torí pé ẹni yìí ní followers lórí social media. Tó bá ń sọ irú nǹkan báyìí kí ni nǹkan tó ń sọ sí public? Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ àwa mùsùlùmí máa ń dùn lẹ́nu wọn púpọ̀, pàápàá jùlọ tó bá ti lè rí nǹkan kan tí wọ́n fẹ́ lọ́mọ ní ọ̀ndà ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún wa. Ṣé ẹ mọ̀ pé wákà ni àfáàdá? Màá so wákà yẹn mọ́ ìtàn kan tí a gbọ́ lẹ́nu àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá tí ó wá di òwe kan tí wọ́n máa ń parí pé asọ̀rọ̀ ìyàn ọ̀rọ̀ ló pa eléyìí pé ìṣáájú tó ní igbá wúwo ju àwo lọ. Ṣé àmọ́ pé tí èèyàn bá kọrin tó sọ pé igbá wúwo jàwó lọ o, igbá wúwo jàwó lọ. Ṣé àmọ́ àwọn tó bá gbọ́ wọn á wò pé kí lélẹ́yìí ń sọ? Ṣé igbá àtàwo tó ẹlòmíì nǹkan lè lọ mú igbá kó gbé sórí scale kó mú àwo kó gbé sórí scale kó wá wò tó máa tẹ̀wọ̀n jù. Á rí i pé àwo máa padà tẹ̀wọ̀n ju igbá lọ. Ṣùgbọ́n àsọ̀rọ̀ ìyàn ọ̀rọ̀ ni orin là ń kọ ní àsìkò yẹn. Bí ẹ bá béèrè ìtumọ̀ èèyàn á sọ ìtumọ̀ ẹ̀. Nígbà tí wọ́n ti ṣe ẹni tọ̀hún tó sọ pé igbá wúwo jàwó lọ tán ti ṣe léṣe, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí tiẹ̀ ló míì pẹ̀lú wípé igbá wúwo jàwó lọ. Ó ní ẹgbẹ́ igbá tútù sílẹ̀ àti àwo ẹ̀ rí i pé igbá tútù wúwo ju àwo lọ. Ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí ló máa sọ wípé I am educated. Bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ nǹkan tó ń sọ yẹn yàtọ̀. Ìwọ kọ́ ló máa sọ pé o educated, àwa la máa sọ fún ẹ pé o ní education. Ṣé o rí nǹkan tó lọ kọ́ yẹn information ni? Information òun ni nǹkan tó lọ gbà yẹn. Ṣé wá rí information yẹn anybody ló lè easily bá láì lọ sí ilé ìwé. Àìmọye àwọn tó ń gba information from social media, àìmọye àwọn tó ń gba information from television, àìmọye àwọn ọ̀nà tí àwọn èèyàn gbà fi ní information lénìí. Ṣé wá rí information yẹn báwo la ṣe gbọ́ yé sí? Báwo ló ti transform wá sí? Irú discipline wo la ní pẹ̀lú ẹ̀ òun là ń pè ní education. Ṣé ẹ wá rí ẹni tó ní information tó wá transform ẹ̀ pẹ̀lú pé a wá rí pé eléyìí lẹ́kọ̀ọ́. Ẹni tá a bá sọ bẹ́ẹ̀ fún ní nǹkan tí ó gbà yẹn òun náà gbanú ẹ̀ padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lénìí, ṣé àwọn ọmọ tó ń na lecturer ṣé wọ́n wà educated nìyẹn? Ṣé ọmọ tó ṣe pé ó ṣe wọ university báyìí ọmọ 100 level lecturer ẹ̀ ló fẹ́ nítorí pé ó ti involve nínú nǹkan kankan tó ti ní ṣéǹjì kan lọ́wọ́ lecturer ló dẹ̀ fẹ́. So gbogbo àwọn
àwọn eléyìí nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé nísìnyí ìjọba ń ṣàkitiyan wípé bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ ẹ̀kọ́ mọ̀ọ́kọ mọ̀ọ́kà náà lẹ́ẹ̀ máa lẹ́nu àwọn skills kan tó ṣe wípé yóò tún máa ran mọ̀ọ́kọ mọ̀ọ́kà lọ́wọ́ papọ̀ pẹ̀lú pé ẹ̀kọ́ ẹ̀sìn náà máa wà ńbẹ̀ tó máa balance gbogbo ẹ̀ pátápátá ní tí bàbá Labib ń sọ nìyẹn. kì í ṣe wípé kò sí àfáà náà tó lè sọ wípé education kọ́ o ẹ pé ká lọ kàwé ká kàwé pé ìwé ò ta o kò sí ṣùgbọ́n ọ̀nà wo ni ẹ wo gbogbo àwọn ọmọ tí wọ́n kàwé ẹ wo nǹkan tí wọ́n ń ṣe lórí social media. torí pé Islam ó pàtàkì ẹ̀kọ́ débi pé Rasulullah sallallahu alayhi wa sallam ó ní ẹ̀kọ́ o nǹkan èlò onígbàgbọ́ òdodo mùsùlùmí òdodo ni tó sọnù lọ́wọ́ ẹ̀ gbogbo ibikíbi tó bá ti rí òun ló lẹ́tọ̀ọ́ sí nǹkan ẹ̀. Allah subhanahu wa ta'ala ó mọ̀ọ́mọ̀ nínú àdúrà tó ní kí a máa ṣe ó ní ká máa sọ pé Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. ilé ayé kó rọrùn fún wa bí ilé ayé ṣe máa rọrùn fún wa àwọn ẹ̀kọ́ kan láti wà ń bẹ̀ alkiyama kó rọrùn fún wa ẹ̀kọ́ kan la máa kọ́ ta máa fi ní ẹ̀kọ́ alkiyama kó lè wà níbi ìyá náà. so èyí tí àfa ń sọ àfa ò lè ever jáde kó sọ wípé school is a scam ìyẹn lápá bẹ́yẹn. Sheikh Labib Lagbaji mo ní ìbéèrè kan fún yín o ẹni kára yé wá kéwù yóò kéwù wọn ń bọ̀ wá kí sá o ṣé kéwù táwọn èèyàn mú àwọn ilé kéwù wá táwọn èèyàn mú àwọn ọmọ wá sílé kéwù táwọn fi ń tọrọ bára ní motor park pẹ̀lú láwà ní lórí mo ní evidence mi dáadáa Ọ̀yọ́ motor park mo wà ń bẹ̀ lẹ́nu àìpẹ́ yìí àwọn ọmọ kan ọmọlé kéwù tẹ bá dé terminal ní Ọ̀jọ́ ní Ìbàdàn ẹ rí àwọn àfáà ńlá wà lórí tẹ bá dé gèrè alimi lókè ibi tí wọ́n ti ń lòdù ibi tí páàkì wà yẹn ẹ rí gbogbo àwọn ọmọ àfáà tí wọ́n máa wí láwà ní tí wọ́n máa tọrọ kéwù tí wọ́n máa dá wákà ṣé irú kéwù tó fẹ́ wá kéwù yẹn tá a bá sọ pé ìwé ò tà mọ́ wọ́n wá sílé kéwù ṣé irú kéwù yẹn ni ṣé irú kéwù tó ṣe pé wọ́n máa wí láwà ní wọ́n wá wo agbádá tí wọ́n ní wáṣọ sísàlẹ̀ wọ́n wá máa káàkiri bẹ́ẹ̀ wọ́n wí láwà ní wọ́n ní dé fìlà ìyá ò ní bá bàbá tán ṣé irú kéwù bẹ́ẹ̀ ni ẹ dákun torí tọ́lọ́hun àwọn ọmọ tí wọ́n mú lọ sí hostel ọjọ́ wo lè rí wọn tí wọ́n wà ní motor park tí wọ́n ń kọ tínkù lift star how I wonder want you are kí wọ́n bá fi sọ pé wọ́n fi ń tọrọ bára ní motor park kí ló dé tó jẹ́ pé àwa yìí ilé kéwù yìí la máa mú ọmọ wa tó fi ń tọrọ bára ní motor park kí ló fà á tí wọ́n bá kó ọmọ wá sí ilé kéwù lọ́dọ̀ ẹ̀yìn àfáà tí ẹ̀ ń gba àwọn ọmọ sọ́dọ̀ táwọn òbí wọn ò bá lówó èdè dá padà sọ́dọ̀ àwọn òbí wọn ẹ mọ̀ pé nínú motor park yìí làwọn ọmọ yìí tí wọ́n ti ń lẹ̀ àwọn nǹkan oríṣiríṣi wọ́n á máa fagbó wọ́n á máa ṣe gbogbo ẹ̀ láti motor park náà máa ti máa sọ fún wọn pé àfáà wa mọ oògùn kíní kan àfáà wa mọ oògùn kíní kan nǹkan tó ń ba yé àwọn ọmọ jẹ́ rèé Alfa Labib àwọn wákàtí yẹ kẹ́ ẹ máa dáre ipe gbogbo èèyàn tẹ̀yìn fi láwà ní jẹ́ kí àwọn ọmọ kí wọ́n lọ máa tọrọ bára ní motor park kí wọ́n eradicate ẹ̀ kì í ṣe láwà ní wípé ìwé ò tà mọ́ nítorí pé kéwú tẹ sọ pé ó tà ẹ wo àwọn ọmọ tí wọ́n ṣe ń tọrọ bára káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo wà ní motor park terminal Ọ̀jọ́ Ìbàdàn nígbà tí ìkan wá mo fẹ́ nà ni nítorí pé bó ṣe dúró tì mí lọ́rùn mo ní máa lọ tí ò jẹ́ lọ kí ló fà tó fi rí bẹ́ẹ̀ pẹ̀lú láwà ní lórí eléyìí ń tì wá lójú ẹ jẹ́ ká ṣe nǹkan sí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.